a máa kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń lé sójú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ tí ń bẹ nínú ìròyìn fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ṣe àlàyé báyìí wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu yóò bẹ̀rẹ̀ ìrìn àjò láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kan káàkiri ìpínlẹ̀ èyí tó gbé orílẹ̀-èdè wa Nàìjíríà dúró. Wọ́n ṣe àpèjúwe àwọn ìrìn àjò yìí èyí tí ó máa káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ èyí tí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ti ṣe láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, èyí tó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà tí yóò túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó túbọ̀ máa búrẹ́kẹ́ ní ti dáadáa sí i. Ọ̀rọ̀ ọ̀hún tó wà nínú àtẹ̀jáde kan èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ṣe é lálàyé wípé lásìkò yìí ó pọn dandan fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rin àwọn ìrìn àjò náà, nítorí wípé ẹni bá fowó lòyì ó ń láti kọ́ ọ ni. Ó ní gẹ́gẹ́ bí àwọn owó tùlùtùlù èyí tí ètò ìṣèjọba Tinubu tó ń tari léde sí àwọn ìpínlẹ̀ àti àwọn àkànṣe iṣẹ́ èyí tí ṣe ti ìjọba àpapọ̀, àsìkò ti tó láti wo ọ̀nà tí wọ́n gbà náà owó ọ̀hún àtohun tí wọ́n lo owó náà fún, bóyá ohun tó tọ́ àtohun tó yẹ ni. Gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà èyí tó sọ wípé tabátá níṣe la máa ń tọ́, tá a bá tọ́ kó má bàa di ẹran nídìí. Ọ̀nànúgà sọ wípé gbogbo ìrìn àjò tí Tinubu yóò rìn yìí yóò gbà ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀sẹ̀, nítorí wípé ìpínlẹ̀ bíi 36 òun ni ààrẹ Tinubu yóò rìn káàkiri láti máa ṣíṣọ káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ èyí tó lámìlaka, èyí tó sì jẹ́ wípé látara àwọn iṣẹ́ wọ̀nyí ni ó fi hàn lótìtọ́ lódodo ìpinnu ààrẹ Tinubu àti èròǹgbà rẹ̀ dáadáa sí àwọn ọmọ Nàìjíríà, èyí tí wọ́n pè ní ìrètí ọ̀tun. Ẹni tí í ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Bọ́lájí Abdullahi Ohunma ló ti bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú APC tó ń ti àwọn ìwà jìbìtì, ìwà kò tọ́ èyí tó kà sí wọn lọ́rùn wípé ẹgbẹ́ òṣèlú náà wọ́n ń wò, nípa wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn ni wọ́n gbingi oró igi wàhálà. Bákan náà àwọn ni rúsídáò tó ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo, èyí tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn ẹgbẹ́ alátakò kí wọ́n rójú ráyè láti lè fi ìmọ̀ ṣọ̀kan síwájú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Abdullahi ti sọ, ó ní tó bá jẹ́ wípé lótìtọ́ lódodo níṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló dá wọn lójú àti wípé ọ̀nà tí wọ́n gbà tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà tó dáa ni tó dùn mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú. Ó sọ wípé wọn ò nílò láti dá wàhálà álẹ̀ láti máa lo àwọn ènìyàn kan tí wọ́n ní ìtìjú wípé kí wọ́n máa da ẹgbẹ́ òṣèlú wọn rú nítorí owó tí àwọn ti gbà lọ́wọ́ wọn. Ó ní àwọn ìwà wọ̀nyí kò lè mú ìlọsíwájú bá ètò ìṣèjọba àwarawa. Ó ní àtayébáyé ní èèyàn méjì tí máa ń jàdù oyè tó sì jẹ́ wípé ọwọ́ èèyàn kan ìníwó jà mọ́. Ó wá ní bó bá ti wá rí bẹ́ẹ̀, ó yẹ kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n gbájúmọ́ ìrìn àjò tiwọn, kí wọ́n fi àwọn ẹgbẹ́ òṣèlú alátakò sílẹ̀. Gẹ́gẹ́ bí Abdullahi ti sọ, ó ní láìpẹ́ yìí ní ẹgbẹ́ òṣèlú PRP èyí tí Hakeem Baba Ahmed tó jẹ́ alága fún ló ṣe àbẹ̀wò sí òun ní ọ́fíìsì wọn nílùú Àbújá. Ó ní lẹ́yìn ìpàdé náà ṣàdédé ni wàhálà ńlá kan tún búyọ léyìí tí wọ́n tọ́ tí wọ́n rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC ló ń lo àwọn ọmọ ẹgbẹ́ náà
tí wọn ní ìbẹ̀rù Ọlọ́run láti máa dá wàhálà lẹ̀, àìrójú àìráyè kó lè máa tẹ̀síwájú láwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n má bàa lè bá wọn ta kàngbọ̀n nínú ètò ìbò ọdún 2027. Lákòótán, Abdullahi sọ wípé kí ẹgbẹ́ òṣèlú APC ṣàgbéjẹ́mọ́wọ́ nítorí kòbókò pankẹ́rẹ́ ìdìbò àwọn ọmọ Nàìjíríà yóò yọ wọ́n kúrò lórí ipò lọ́dún 2027. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Adéwọ̀lú Rashidi Ládọjà ló ti gba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé kí Ààrẹ Tinubu gbé ìgbésẹ̀ nítorí kíákíá lórí ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó jáde láti ẹnu Ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Adéwọ̀lú Rashidi Ládọjà ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé tí wọ́n bá lè dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀, ó ní ó dáhùn lójú yóò ṣe ìrànwọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù láti gbógun ti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà èyí tó mẹ́hẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn sí Ọba Adéwọ̀lú Ládọjà èyí tó fi ọ̀rọ̀ náà léde nínú ààfin rẹ̀ èyí tó wà ní Òkè Àrẹ̀mọ ní àríwá ìlú Ìbàdàn lọ́hùn-ún. Ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí Ládọjà èyí tó sọ ọ́ di mímọ̀ nínú ọ̀rọ̀ kan èyí tó tẹnu Adéwọ̀lú Ládọjà jáde lẹ́yìn tí àwọn igun àwọn àlejò ńlá kan tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí nílùú Ìbàdàn nínú ààfin rẹ̀. Àwọn àlejò ọ̀hún èyí tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn tí wọ́n ń kọ́ni nípa bá a ti dáàbò bo ará ìlú lórí ẹ̀mí òun dúkìá wọn tí wọ́n ṣe àbẹ̀wò sí Ọba Ládọjà. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀, ó ní ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà kò fún ẹnikẹ́ni ní ìfọkànbalẹ̀, bẹ́ẹ̀ rèé bẹ́nìyàn bá sùn kò sí ẹni tó lè sùn tó lè fi ojú méjèèjì sùn báyìí. Ó ní la ojú kan sílẹ̀ dìkan ni nítorí ètò ààbò, kò ṣàìmẹ́nubà àwọn ìpínlẹ̀ èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń ṣòro lásìkò yìí. Lákòótán, Ládọjà ní ẹni tó bá tò ní ìgbà ìlà ń sátọ̀ lọ. Ó ní bàbá ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Ó ní kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu dákun dábọ̀ kó má sùn kó má wò, kó gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí, àti wípé nípa dídá sílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ó ló ṣe pàtàkì lásìkò tá a wà yìí kó lè ṣe ìrànwọ́ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò yòókù kí àlàáfíà lè jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Ọ̀gbẹ́ni Peter Obi ló ti ṣe àbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Ọ̀mọ̀wé Goodluck Jonathan ní ilé rẹ̀. Nínú ìpàdé ọ̀hún èyí tí Peter Obi ṣe pẹ̀lú Jonathan, òun ló dá fìrìgbàgbó lórí ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan èyí tí ó dùn mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣẹlẹ̀ lásìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó tẹnu Peter Obi jáde rèé lẹ́yìn ìpàdé ọ̀hún tó ṣe pẹ̀lú Jonathan. Ó ní ẹni bá tó ní gbàlà sátọ̀ lọ, ó ní ìdí rèé tó ń ṣe sá láti wá bá Jonathan kó lè là wọ́n lọ́yẹ̀ kó sì lè tọ́ wọn sọ́nà, àti wípé káwọn jọ fi inú konú fi oríkorí fi kùlùkù kí wọ́n wo ọ̀nà tí wọn yóò gbà láti lè rí wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀, ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ó padà dáadáa, ọ̀wọ́n gógó oúnjẹ ó di àfìsẹ́yìn tí egun alára ń fi ṣọ́ àti ọ̀nà àbáyọ tí wọn yóò gbà láti lè mókè kí wọ́n lè rọ́wọ́ mú nínú ètò ìbò ọdún 2027. Ó ní tóun gbé òun wá láti wá bá Jonathan rèé. Peter Obi wá ní ó dáhùn lójú wípé láìpẹ́ ọjọ́ gbogbo àwọn ìrìn àjò tóun rìn káàkiri yìí yóò so èso rere lára orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní àwọn ọmọ ilẹ̀ yìí kálukú wọn ni wọ́n ń pariwo ìnira èyí tí ìjọba tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó wọn sí, tóun sì ti ń gbà wọ́n lámọ̀ràn wípé kí oníkálukú kí wọ́n ṣe ẹ̀tọ́ wọn nínú ètò ìbọ̀dún 2027 láti yan ẹni tí yóò mú ìtura bá orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n yàn án sí ipò.
lákòótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà olórin ọmọlẹ̀ wa Nàìjíríà Ọlámídé Bàdóò òun mà ló ti sọ ìrírí rẹ̀ ìdí tó fi dàbí ẹni wípé tó bá ti ní òde orin ẹ̀rù á máa bá àyà rẹ̀ á sì máa ṣe kíjokíjo. Bàdóò tó sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣe lálàyé wípé àwọn ìrírí tí òun ti ní sẹ́yìn tó mú ẹ̀rù bá òun ló fà á tó dàbí ẹni wípé ọkàn òun á máa mì lóńjolóńjo lásìkò tóun bá fẹ́ lọ rèé kọrin níbi tí èrò tó pọ̀ sí. Gẹ́gẹ́ bí Ọlámídé Bàdóò ti sọ, ó ní nígbà tóun ṣẹ̀ ń dìde bọ̀ tóun bá lọ rèé kọrin, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti àwọn tó wá wo ìran eré wọ́n máa ń sábà kọlu òun nípa jíjá ṣéènì ọrùn tàbí yọ fìlà lórí òun àti àwọn nǹkan tó jẹ́ olówó iyebíye tóun bá lò sára. Ó ní àwọn nǹkan wọ̀nyí ló máa ń fi ẹ̀rù sóun lọ́kàn. Ó ní láti ìgbà náà ní gbogbo ìgbà tóun bá fẹ́ lọ rèé kọrin ọkàn òun máa ń wà lókè. Ó ní ṣùgbọ́n bó ti wù kó rí ó ní àwọn àti àwọn olólùfẹ́ òun gbogbo wọn àwọn ò lè jà, ṣùgbọ́n wọ́n nílò ọ̀rọ̀ àmọ̀ràn. Nípa ìdí èyí làwọn ṣe máa ń lo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ tí yóò máa dáàbò bo àwọn lásìkò tí àwọn bá wà lórí àpèrè tó ń kọrin, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Ọlámídé Bàdóò jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrìn míì nílé iṣẹ́ wa, mo gbà á ní àdúrà wípé a ò ní kú síwájú ògo a ó dàgbà dògbò. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.